nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Musbaudeen. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Musbaudeen. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musbaudeen TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musbaudeen TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ẹ bá lọ volunteer tírà náà ní sọfà 292 ibẹ̀ ló ti sọ àdìsí pàfẹ́ káyì. Ibẹ̀ ló ti sọ al-Khatib at-Tabrizi nínú tí bá rẹ̀ tó bẹ̀rẹ̀ Mishkatul Masabi' 5,042 ẹ̀dá kan bá ń tọ́ fáàmì. Ọlọ́run dá àdísì wá látọ̀dọ̀ Ásìmù bùnù Kùlẹ́yì. Ọlọ́run dá látọ̀dọ̀ bàbá òun ṣíkíá. Ọlọ́run dá àdísì wá náà wá látọ̀dọ̀ arákùnrin kan nínú àwọn Ansar. Ó lọ sọ fún ayé pé a jáde pẹ̀lú Ànábì lọ síbi òkú kan jọ kan. Wàwọ́ aláàrẹ kọbùrù, ó ní mo rí Ànábì nígbàtí mo débi òkú yẹn. Mo máa bá Ànábì báyìí, mo bá Ànábì lórí sàárè tán jẹ́ fókú. Ànábì ó ń já ìdí. Ànábì sọ fẹ́ni tí ń gbé sàárè yẹn pé sórí ibi ta fẹ́ kọ ẹsẹ̀ òkú sí ẹfẹ̀ díẹ̀ sí, ibẹ̀ fẹ́ fún díẹ̀, ẹfẹ̀ díẹ̀ sí kó lè gba ẹsẹ̀ òkú. Sórí bí orí yìí náà tàbá ní ká gbé síbi a máa fẹ́ fún orí ẹ̀ mọ́ ni, ẹfẹ̀ bí orí yẹn náà díẹ̀ sí kí bí orí ẹfẹ̀ kó lè wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Nígbà tán sìnkú tán da yẹ̀pẹ̀ bó tán tánàbí wá ń ṣẹ́rí padà lọ lé. Bó ti wà nínú Mishkatul Masabi' nìyẹn. Istaqbalahu ìtẹ́lá lọ sìnkú sí wọ́n dẹ̀ ń darí bọ̀. Ìyàwó òkú nínú rìwáyà Mishkatul Masabi', ìyàwó òkú tó kú yẹn, ìyàwó rẹ̀ wá rẹ̀ nìkan pé ẹ lọ bá ń pa Ànábì wá. Kí ló kàn pẹ̀lú sallallahu alaihi wasallam sí? Ó yá jàre. Ànábì ò ṣe méjì. Ẹni náà bá sáré lọ́wọ́ Ànábì. Òkú tó wá sí ìyẹ́ wa. Ànábì dẹ̀ lọ dá lóhùn. Ní dátà Ànábì kò dá lọ. Àwọn sàábé náà wà pẹ̀lú Ànábì lọ́dá tẹ̀lé Ànábì lọ. Nígbàtà lọ́dọ̀ ìyàwó òkú báyìí, jí àbí máa rà. Allah, wọ́n ti gún yẹn lẹ̀ pẹ̀lú ẹ̀gúsí. Èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ yóò. Mishkatul Masabi' al-Khatib at-Tabrizi ọlọ́kọ́. Èmi kọ́ ni mò ń sọ, ṣé kí Ádámà kọ́ ló ń sọ o? Ẹ̀yin alárìífín, ẹ̀yin tẹ́ dáyàn mọ̀. Wẹ́, kò ń gbèmí lójú aládàra Yorùbá ni ẹ bá ṣe yín lóore lẹ máa san léyìn. Ẹ̀yin alárìífín tí gbogbo àwọn bàbá ẹ bá ti sọ nǹkan kan. Ọjọ́ ń bọ̀ lọ́jọ́ ọrún gbogbo wọn. Wàláì, ọjọ́ ń bọ̀. Tí má jẹ́ sọ̀rọ̀ sí, ariwo tèmi náà máa pa káàkiri. Àti gọ́nẹ̀tì ní tánàwà fà àwọn ọ̀rọ̀ ní sí o. Ṣẹ́mọ̀ pé ajá sáàyàn jẹ, kò ń ṣèròyìn. Wọ́n ṣèròyìn, ìran ajá ní sáàyàn jẹ, amọ́jọ́tẹ́yà bá jí ajá jẹ.
ṣàwọ̀ kálárò yìí máa gbé ń jọyẹ̀ ìbọ́rọ̀ wọ́n ṣe rí nìyí wà láìní ìsọ̀ láti jẹ wọ́n máa ń ta síwá gan wọ́n máa ń ta gan àmọ́ ọjọ́ ń bọ̀ lọ́lọ́run wọ́n á bá dójú ẹjọ́ kan ìgbà adélé arábìnrin tó ní ká pè wá wáyìí jíyá bá ṣe ń jòkó bẹ́ẹ̀ náà ń kó oúnjẹ wọlé bẹ́ẹ̀ náà ń gbé oúnjẹ wọlé bẹ́ẹ̀ náà ní ìgbá wàláì anábí òrùká wọn ṣe ń bọ̀ ní olókù ni wọ́n tán àyádàwó anábí bí ọwọ́ rẹ̀ síbi oúnjẹ náà gbogbo àwọn sàábítà tẹ̀lé lọ àfáàjọwọ́ fún oúnjẹ kílẹ̀ ọmọ tí ó mọ̀ gbogbo àwọn sàábí náà tí ọwọ́ síbi oúnjẹ fàákà olúgbogbo bẹ̀rẹ̀ sí ní jẹun yìí ó ní à ń jẹun lọ àwọn bá ti ń jẹ bẹ́ẹ̀ láńfò ẹgbẹ́ ojú kan wà nẹ́bì nígbàtà gbójú sókè tá wà nẹ́bì àdìpọ̀ bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀kèlè lẹ́nu ẹ̀rá alìkàtímù ti brízí ó sọ fún ó ní àdísì tó ń ká ìhò náà kọ́ lóòun rọ́ o Abu Dawud ló gbà wá o kódà Bayhaqi náà tún gbà wá inú tírà kátà pẹ̀lẹ̀ Dalailun Nubuwwah náà ti gbà wá bẹ́ẹ̀ afáwà Al-Qari ó wá sọ fún wa yí pé yaruddu annahu yukrahu tí ó ti gbọ́ afáwà Al-Qari ó wà nínú àwọn tí wọ́n sọ pé ká má jẹun nílé olókùn ká sì má dáná fókù ó ní àmá àdísì tí Khatibu Tibrizi gbà wáyìí ó ń ṣe rọ́dù ó ń dá ọ̀rọ̀ padà lórí ìtànrinlẹ̀ nínú mọ́sàbí tàwọn ibẹ̀ àfẹ́ ká dáná fún òkú tó kú lẹ́yìn níjọ́ àkọ́kọ́ àti níjọ́ kẹta tàbí lẹ́yìn ọ̀sẹ̀ kan àfẹ́ ká dáná fún ó láti sì yí takú àwọn mígbá afáwà tààtàwí òun wá sọ fún ayé pé wà àbú wọ́n ní sẹ́rájì síta kàtí Khatibu Tibrizi káyìí tó gbé jáde nínú tírà rẹ̀ Mishkatul Masabi ó ní Imam Muhammadu gbà wá pẹ̀lú sanadi tó lálàáfíà kódà Abu Dawud náà gbà wá ó ní àdísì tẹ́rí bá kàyí wà dáwà ti ilé ó ní ìdí ń tọ́ka sí ni wípé aláàlì ni kìí ṣe bídíà ọ̀tọ̀ ká dáná oúnjẹ káwọn ẹbí òkú mọ̀lẹ́bí òkú ọmọ òkú kí wọ́n dáná oúnjẹ má bá dáná oúnjẹ ká má dàjẹ́ ká pàwẹ̀ èèyàn kan wọ́n bá wọn jẹ ìtàdí sì ń sọnù tàbáwí lọ sọ bẹ́ẹ̀ tọ́ àfáàwà Al-Hawazi àfáàwà òun ló ṣe Sharhu Sunanu Tirmizi òun wá sọ fún wa yí pé ó ní ọ̀rọ̀ tí àdísì yẹn sọ yí pé nígbàtá náà bí ṣẹ́ ní padà ẹni tí arábìnrin òkú rán pé kó lọ pé ànábì wá lọ pàdé ànábì ó ní lọ́sùn sáré ìdí ọ̀rọ̀ tó hàn yékéyéké ni ibẹ̀ dájúdájú ó ń ṣe ọlọ́ ànábì wa Muhammad àwọn ará ilé òkú nígbà tá pèpé kó wá jẹun ànábì dáhùn pèpé wọn òun àtàwọn sábẹ̀ rẹ̀ dẹ̀ péjọ sílé olókú lẹ́yìn ìgbà tí wọ́n sin òkú tán wọ́n sì jẹun bẹ̀ ṣe yẹ dúró bẹ́ ríwáyà yìí ó wà nínú Mishkatul Masabi gbọ́dẹ̀ ṣe wà ń bẹ́ nìyẹn ẹni tó dẹ̀gbà wá tí ń ṣe Khatibu Tibrizi ó sọ fún wa yí pé
riwaya yẹn òun gbà wá látọ̀dọ̀ Sunan Imam Ahmad òun sì gbà látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ Abu Dawud àbíbẹ̀ kọ́ ni qala Abu Dawud haddathana Muhammad ibn al-Ala àwọn ọwọ́ Sunan Abi Dawud gangan tí kàtíbù Tibrizilo ti gbà wá dámi lóhun خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازته فرأيت رسول الله صلى الله عليه وسلم وهو على القبر يوصل الآخر أوصل من قبل رجليه أوصل من قبل رأسه فلما رجع استقبله داعي لامرأته وجاء وجيء بالطعام فوضع يده ثم وضع القوم فأكلوا وفيه مشروعية الاجتماع على الطعام بعد الجنازة إذا تطوع أي شخص بصنيعة الطعام للناس والحدود وهل يدخل في إطلاق ذلك أهل البيت أم لا؟ فذهب الأكثرون إلى دخولهم في ذلك. نعم. إنه رواية أبو داود تدعى رواية الخطيب التبريزي لكي أدس بدون تبع في الحقيقة والواقع ní àwa lọ sínú Sunan Abi Dawud tó lọ ti gba àdísì yẹn wá àbàké Abu Dawud sọ fún gbà wá ní látọ̀ Muhammad ibn al-Ala akhbarana olóńgbà látọ̀ ibn Idris haddathana Asim ibn Kulayb an abihi an rajul min al-ansar riwaya yẹn lọ bẹ́ẹ̀ ó dàgbà àdísì yẹn wá bẹ́ẹ̀ àmọ́dà tó dé bí falamma raja'a nígbà tánàbí wá ṣẹ́rí padà dé nílé olókun yẹn tọ́hún dá ìmọ̀ràn àti ó ní mishkatil masabi wí riwaya ti Abu Dawud gangan ó ní istikbalahu dá ìmọ̀ràn àti olùpẹ̀pẹ̀ arábìnrin kan ó wá ráyà pé ẹlọ́bá ń pànábì tí ń bọ̀ láti bí olókun yẹn wá tọ̀hún sọ pé arábìnrin ìyàwó òkú òun ni àdísì tọ̀hún sọ àdísì tẹ́lẹ̀ ìsọ yí pé arábìnrin kan ó rán yàsánàbì pé ẹlọ́bá ń pè wọ́n wá ẹlọ́bá ń pànábì wá kọ́ wá jẹun àmọ́ méjèèjì náà àdísì kan náà ni ìkan sọ fún wa pé ìyàwó òkú ló ní kán lọ pé àdísì tí Abu Dawud gẹ́gẹ́ sọ pé arábìnrin kan ló rán yàsánàbì pé ẹlọ́bá mi ṣe kí ni gbogbo ẹ̀ nínú ìsídẹ̀ntì kan náà ni ibi olókun yẹn náà lànàbì tí ń bọ̀ àmọ́ ká sọ pé ìyàwó òkú gẹ́gẹ́ ló rán yàsánàbì àdísì sọ pé arábìnrin kan ló rán yàn sí ànábì méjèèjì kò dàtúmọ̀ àdísì rú a jẹun náà ni àbí ibi olókùn ẹ̀nà ti ń bọ̀ ìyàwó òkú ló ní ká lọ pé o arábìnrin ká ló ní ká lọ pé o ọ́sà jẹun òkú sì ní ibi òkú yẹn náà ni ìwáyà kátà sọ pé ìmọ̀ràn àti hì dá ìmọ̀ràn àti hì ìwáyà kátà sọ pé dá ìmọ̀ràn àti tá fi gbọ́dọ̀ kíw dáadáa nìyẹn o ilé yóò dá àdísì rú o ìmọ̀dẹ̀ ní máa fi yẹn jẹ́ kí sọ̀rọ̀ yẹ̀yẹ́ o àwọn ọmọ yẹ̀yẹ́ sí o wọ́n sàwàdá o kò sí ṣe pé sáàjẹ́ ń wádẹ̀ nílùú wa tipátipá kọ́ o báwọn onímọ̀ ṣe gbé kalẹ̀ ní o àwọn onímọ̀ wa sọ wípé tọ̀hún yẹn tó sọ pé dá ìmọ̀ràn àti hì ọlá ọ̀rọ̀ mọ́lẹ̀ kányányán ni yípe yàwó òkú ló ní ká lọ pé ànábì wa ó ń túnmọ̀ sí kí àwọn mẹ̀lẹ́bí òkú lè dáná lẹ́yìn òkú wọn kódà ìgbọ́ tó kú bá ti kú ní ká ti bẹ̀rẹ̀ àbẹ́ ẹ̀gbọ́ sẹ́mọ̀kí ẹ̀rù súnà ẹ̀rù Ọlọ́run tún máa ń bà wá nílé yìí kò sẹ́ni tó tún bí ire tó láyà tó lè dáná ìjọ tó kùkú tó bá jà fẹ́ tẹ̀lé súnà ìjọ tó kùkú gẹ̀gẹ̀ wọn láti sí sọ yìí àbẹ́ ẹ̀gbọ́ pé wọ́n ń bọ̀ láti ibo ṣe ni pé àwọn òtún láyà àwọn eré tún ṣe kiri yàrá súnà gẹ́gẹ́ bẹ́ ṣe ń pọ̀ ní olókùn yẹn ọ̀làdí sí tẹ̀bí sọ pé ìyàwó òkúnlẹ̀ lọ bá ń pè opportunity lélẹ̀ yìí kánábì jẹ oúnjẹ nígbà tó wá sí òkú ọkọ mi subhanallah
àdísì ti Abu Dawud ó wá sọ pé arábìnrin kan ló rán àyàn sí ànábì kò dárúkọ arábìnrin náà ìkan àdísì riwaya kan tó wá sọ pé imra'ati min Quraishi arábìnrin kan nínú ìdílé Quraishi ló rán àyàn sí ànábì àwọn afáàní báwo láti wá yanjú méjèèjì báwo láti máa yanjú méjèèjì àkọ́kọ́ láti máa yanjú ẹ̀rẹ́ o wọ́n ní tó bá jẹ́ dáhìn mọ̀rá àti hì ìpé ìyàwó òkú ló ní ká lọ pé wá ìyẹn sẹ́rẹ̀ ìpé ìyàwó òkú láǹfààní àti dánáfọ́ ẹlẹ́dẹ̀ bí òkú lè dánáfọ́ òkú lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn kò rújú kàkà rárá ọwọ́ ni tó bá jẹ́ dáhìn mọ̀rá àti ń kọ́ sódà újà yẹn lò pé àlè dánáfọ́ ẹbí òkú lè dánáfọ́ wọ́n ní kò dánù dáhìn mọ̀rá àti olùpẹ̀pẹ̀ òjíṣẹ́ arábìnrin kan ó ní ká lọ pé wá irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tálákọ́kọ́ ó jẹ́ mọ̀kọ́ yáàdì ní tẹ́lẹ̀ kejì á jẹ́ mutlak àwọn tí ń bá sọ̀rọ̀ ó ti yé wọn tó bá kéwú débẹ̀ dáhìm rántí ọkọ̀ yáàdì ó dé wípé obìnrin ìyàwó òkú ẹlẹ́kejì ó túlẹ̀ pé ẹni obìnrin yóò túnmọ̀ sí pé sọ́kúbákúbẹ̀ ẹni èèyàn ló lè dáná ẹni èèyàn àwọn ẹni èèyàn yẹn àwọn ìyàwó òkú náà tó kó sínú ẹni èèyàn torí ìmúra àti lòun náà torí pé mutlak olùpẹ̀pẹ̀ obìnrin kan kò sóbìnrin tí ó lè jẹ́ mọ̀lẹ́bí òkú ó lè jọ́rẹ̀ òkú ó lè jọ́rẹ̀ ẹ̀yàwó ó lè jọ́rẹ̀ ọkọ ìyàwó ẹ̀dáná anybody ó lè jábúrò òkú ẹnu tásàfẹ́ lò ní pé nígbàtán ní káwà pé ànẹ́bí wágbà tó kó nílé olókùn yẹn kí ló ṣe jàre ó dáwọn lóhùn wọ́n sì gbé oúnjẹ kalẹ̀ ó sì ṣe kéde ó sì pẹ̀ ìyàwó òkú ló pe ní o aládùúgbò ló pe ní o